mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ bá wa ṣe ti bàbá lálùdé tó zẹ̀ ẹ bá wa ṣe ti bàbá lápẹ̀yìn ọlọ́run ṣe bàbá àbìdàrẹ́ o. bú pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ wa Mr. Latin orí Mr. Latin kọ́ ló ti bẹ̀rẹ̀ nígbà tí pírẹsidẹ́ǹtì wa ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì ṣe lórí ẹgbẹ́ wa wọ́n ti bú wọn láìmọye ìgbà sẹ́yìn ṣùgbọ́n nítorí pé social media yóò ti gbilẹ̀ dáadáa nígbà yẹn àwọn tó bá bú wọn láàrin ara wọn náà wọ́n á ti bú wọn òkè ń lọ viral wọ́n ṣe the same thing fún ọkùnrin Jídé Kòsọ́kọ́ tó jẹ́ pé nígbà míì tí àwọn èèyàn bá sọ̀rọ̀ èèyàn téèyàn bá gbọ́ àwọn ọmọ èèyàn téèyàn bínú wọn á dè máa sun ẹkún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn ń ṣe ó yé àwọn ọmọ yẹn. Ọlọ́run kó má bà wá lórúkọ jẹ́ ṣé rí àwọn àgbàlagbà ńgbà ní Ọlọ́run máa ń fi wọ́n sọ àwọn ọmọ kéékèèké Ọlọ́run máa ń fi wọ́n sọ wá lẹ́nu Ọlọ́run dẹ̀ máa ń fi ọmọ kékeré sọ àgbà lẹ́nu. I don't know why it has become very compulsory that one person has to be responsible for somebody's predicament. We have people tó jẹ́ pé tó bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa dáhùn wọ́n máa help àwọn èèyàn. Now mo gbájúmọ́ ṣẹ́ ni mo ṣe lójú méjèèjì tọ́rọ́kọ́bọ̀ mo fi sẹ́gbẹ̀ mo kàn fi lámì ṣe example ni o mo mú tọ́rọ́kọ́bọ̀ mo fi sẹ́gbẹ̀ ẹgbẹ́ ọ̀tún kan ẹgbẹ́ òsì pé tí n bá dàgbà kí n lè rí nǹkan kan ṣubúlé in case táwọn ọmọ tí n bá ti ẹbí kan bá wọlé tí mo wà torí iṣẹ́ tí mo ṣe ò ní pension ní àpò ní nǹkan kan tó máa fún mi. Now I know of other industries bíi banking sectors àwọn hospitals mi ò rò pé tí ìyá àti bàbá wọn bá sick wọ́n máa ní pé compulsory àwọn tọ́jọ́ ṣiṣẹ́ ni wọ́n gbúdọ̀ tọ́jú wọn. Sharing something is very important o tá a bá ti ń ṣe é lé ní ẹ̀ka máa rántí ọ̀la when my father was sick ṣé mo máa dédé ní kókè o jẹ́ kí n máa gbé bàbá jayé kí jẹ́ jọ ṣé you understand people cannot wọ́n ti sọ Instagram ti social media di kó tó jẹ́ pé àwọn èèyàn wá síbẹ̀ wọ́n wá sọ di family meeting it is good to be good but àwọn èèyàn tí wọ́n prepare ọ̀la wọn sílẹ̀ kí ni wọ́n expect the Instagram now ó ti wá di pé ṣé we have English sectors we have Yoruba sectors. tó bá mọ̀ pé o nídìí ìrànlọ́wọ́ tó o béèrè kò sẹ́sìn tó tako kò sófin tó tako kìíní kankan ni má ta ní sí ibì kan torí tara rẹ̀ ẹni tó bá dẹ̀ ní tó bá ṣe fún yàn it's all well and good oore ọ̀fẹ́ ta nínà níbi ìgbà lójú ìṣòro tọ́pọ̀lọpọ̀ wá ní tàbí lọ sórí social media àwọn kan wà nínú ìlú tó jẹ́ bricklayer tó jẹ́ carpenter tó ní ìṣòro tó transfer tí wọ́n rẹ̀ fún wọn ní kankan. Hey everybody, good evening. How are you? Everybody, good morning, afternoon, evening, wherever you are watching me from. This is a very, very strong story or strong message I would say that is going on the internet. A lot of different people coming out to talk, in known faces and unknown faces. Everybody is coming out to talk, but I really want to show appreciation to all the people that came out to talk. None of them is wrong. Every one of them have a very good point, very, very good point, and we must give it to them. But what I would like to say is that they said, don't judge a book by its cover. That English, I never understand that English, but now I understand this English. No, I'm not throwing shade. I'm not trying to disrespect this man that came out that tried to address the lapses and what led to the issue, and he tried to navigate and suggest a solution, which is very, very okay and encouraging. I would like to say I give it to that man because out of all the people that spoke, he was being neutral to say, okay, this is how things should be, which I will urge everybody. All the people that you are seeing their video, try and go, because I'm not here to show all the video. All of them, say something that makes sense. All of them make sense in their own way. But I will urge everybody to go on their channel to listen to them all so that you can have a better understanding what every one of them is trying to say. I would like to let everybody understand that in life, there's no how you will say something. Some people will misquote you. Some people will not understand what you are trying to say, no matter how you are going to put it, no matter which area you are going to address it from. Some people will not understand. But I want everybody to know that they are all trying to prove a point, good and valid point. But for the people that understood them, it's a welcome development. It's just for us to understand that we need to learn. We need to respect one another. We need to know that no matter what you think about the other person know what he needs than you. Whoever make them talking knows what he needs than any of them. And sometimes the best way is to come out and express your feelings like every other person does. You come out. If you don't come out, nobody will understand which area you are coming from. But when you come out and try to address it in your own way, then when people now come to address based on their own opinion, then you now know, okay, maybe I should have done it this way, maybe I should have done it this way. They said two wrong don't make it right. What we need to do is to understand that the person that came out has reason best known to him. The people that came out to talk as well have the reason why they came out that to say, okay, it's inappropriate, it's not or there and there. So, but basically,
My own understanding is this: survivor is the name of the game. We all need to survive. We all need to survive. And the only way to survive is that look for opportunity. And when you see opportunity, you make sure you grab it. That is what is important in everybody's life. Look for opportunity so that you can improve your life. Everybody understand that life is being, unfair to some people. And life is not, there's no how it will be balanced. No matter who you are today, you may not be the same person you are tomorrow. Things changes. Like they say, what is permanent is change. Don't blame anyone for acting the way they are acting now. Tomorrow, they can act in another way. That's what I want to say. I want to say, first and foremost, come on, I will say, good job. Continue what you have started. Many people will continue to support you. Like you can see, everybody can see. You have been getting the support, and more people will continue to support you. For all other people that came after him, I would like to say, Mr. Sokoti, yes, he spoke well and he tried to address the pain a lot of them went through. And I want to say that if there's anyone you don't see coming out, probably their communication didn't get to you or reach you. Many of them, in their own little way, came out to express their feelings. And let me tell you, there is no how they are going to share things. Some people will get it, some people will not get it. That is what I want you to know. For everybody that needs to come out and talk has came out, maybe in large number or low number, many people have spoken their mind, and I want people to stop bothering themselves. Every profession, there's always, imbalance in every profession. You see some people are really making wave, whatever they do, however they do it, is coming out, the end result is perfect, and some other people are struggling. It is only the creator that know what you are going to do that will make, that will click immediately you start doing it. Nobody knows. Everybody is only trying. But my point is, support one another. You cannot like everybody, but support one another so that we can have peace country. That's what I want to say, everybody. Have a nice day. Until I see you again. Bye. ṣùgbọ́n bá a ṣe ń pretend fake life tá à ń gbé tá à ń live kò jẹ́ kọ́kọ́ lọ́pọ̀ mọ́ then àwọn kan wà wọ́n kàn wá sí gbogbo wa tá à ń lọ jó ní tiktok tó pé orin ọ̀tẹ̀ la máa ń jó sí tá a máa lọ wá ìtẹ́lẹ̀ àpótí wa àtàtọ́ tó kó sí wa lọ́rùn location tí ó ń taṣọ wa tá a máa fi ń bùgà àtẹnumí tí ọlọ́mọ mọ́tò tí wọ́n fi ṣe props tí wọ́n lọ dára bẹ̀ tí wọ́n lọ jó kò jẹ́ kí àwọn audience mọ̀ wípé bàtà ń pọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ní abẹ́ ìsàbẹ̀ àdúrà sọ Yorùbá yẹn kò jẹ́ pọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ẹni ìṣòro orí social media tá à ń tara wa sí then mo fẹ́ kẹ́ mọ̀ pé tá a bá kó 1 million artist ìjọ lé nìyí 400% ló lórúkọ látara fíìmù 600% orí social media náà ti lórúkọ one way or the other ẹnu mi rọ́ọ̀fù ẹ̀ tó fi jáde so kò rí rẹ̀ di ara yín àwọn bàbá wa àti ẹgbẹ́ òṣèré ṣáàjà má dùn mí sọ kankan bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ bọ̀ sípẹ́ kẹ́mọ̀ pé akẹ́kọ̀ọ́ ni mí akẹ́kọ̀ọ́ ń dẹ́ yára sọ̀rọ̀ níwájú àwọn olùkọ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn àtàwọn tó ń ṣèlú tó ń sọ̀rọ̀ àtàwọn tó ń jẹ́ aráàlú olùkọ́ ni gbogbo wọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n bọ̀ irú mi báyìí akẹ́kọ̀ọ́ ni mí akẹ́kọ̀ọ́ dẹ̀ láti farabalẹ̀ kó tó di pé akẹ́kọ̀ọ́ máa jáde láti sọ̀rọ̀ àti pé mi ò kì í jáde kí n kò sọ̀rọ̀ anyhow alhamdulilayi mi ní ìdájọ́ kan mo fẹ́ dá because ẹnu ọmọ ògbà kó sọ fún ìyá rẹ̀ pé kó pàdé mú Yorùbá máa sọ kankan wá ní ọ̀rọ̀ nílé tó bá sọ̀rọ̀ mi tí o ti yẹ kó sọ nílé tí ì bá ṣe lé rẹ̀ wàá jẹ̀bi yes in my own view ni mo kó ọ̀rọ̀ Yorùbá dànù ọ̀rọ̀ nílé ọ̀rọ̀ dẹ̀ lásìkò ọ̀rọ̀ tó yẹ kó sọ láàrin tó bá sọ lọ́sàn ó lè jẹ́ bí o tó bá sọ̀rọ̀ níbi tí o ṣe lé ọ̀rọ̀ ó lè jẹ́ bí o ọ̀pọ̀lọpọ̀ tó sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yẹn kò sẹ́ni kankan tí ò lè sọ ẹni oníbàálẹ̀ ti ń yàgbẹ́ láti jẹjọ́ àtẹni tó níbàálẹ̀ orígbẹ̀yà láti jẹjọ́ méjèèjì láìsàn ó méjèèjì láìsàn bó bá ṣe kó tẹ̀ òun ló yàtọ̀ bọ́jú òṣèré bóyá ẹgbẹ́ hawa ẹgbẹ́ biwa ẹgbẹ́ siwa ẹgbẹ́ biwa wọn mọ̀ wọn lè fẹ́ mọ̀ tẹ́ ṣàlàyé dọ̀la ẹni tó máa yé ló máa yé o máa ń tẹ́ ẹ bá sí tẹ́ bá mọ̀ wípé ó yẹ kára yé rí gbogbo tí wọn bá ṣe tẹ́ bá sọ pé Ọlọ́run rí kó máa jẹ́ kéèyàn náà rí òun o ayé alájí sàbítì àrẹwà ó ní tọ́lọ́ bá gbé ẹnìkan dìde nínú ayé ó ní méjì ni wọ́n ṣe lára rẹ̀ ó láwọn kátàrà rẹ̀ sórí ibu àwọn kátàrà rẹ̀ sórí rẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ bá délé báyìí àwọn kátàrà ọ̀rọ̀ yẹn sórí ibu àwọn kátàrà ọ̀rọ̀ yẹn sórí rẹ̀. Ọlọ́run kó má bà wá lórúkọ jẹ́. Ṣé rí àwọn àgbàlagbà ńgbà ni Ọlọ́run máa ń fi wọ́n sọ àwọn ọmọ kéékèèké Ọlọ́run máa ń fi wọ́n sọ wá lẹ́nu Ọlọ́run dẹ̀ máa ń fi ọmọ kékeré sọ àgbà lẹ́nu. I don't know why it has become very compulsory that one person has to be responsible for somebody's predicament. We have people tó jẹ́ wípé tó bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n máa down wọ́n máa help àwọn èèyàn. Now mo gbájúmọ́ṣẹ́ ni mo ṣe lójú méjèèjì tọ́rọ́kọ́bọ̀ mo fi sẹ́gbẹ̀ mo kàn fi lámì ṣe example ni o mo mú tọ́rọ́kọ́bọ̀ mo fi sẹ́gbẹ̀ ẹgbẹ́ ọ̀tún kan ẹgbẹ́ òsì pé tí n bá dàgbà kí n lè rí nǹkan kan ṣubúlé in case táwọn ọmọ tí n bá ti ẹ̀bí kan bá wọlé tí mo wà torí iṣẹ́ tí mo ṣe ò ní pension ní àpò ní nǹkan kan tó máa fún mi. Now I know of other industries bíi banking sectors àwọn hospitals mi ò rò pé tí ìyá àti bàbá wọn bá sick wọ́n máa ní pé compulsorily àwọn tọ́jọ́ ṣiṣẹ́ ni wọ́n gbúdọ̀ tọ́jú wọn. Ṣé something is very important o tá a bá ti ń ṣe é lé ní ẹ̀ka máa rántí ọ̀la
When my father was sick, ṣé mo máa dédé ní kókè o jẹ́ kí n máa gbé bàbá jayé kí jẹ́ jọ o, ṣé you understand? People cannot, what is your Instagram, this social media, because àwọn èèyàn wá síbẹ̀, wá sọ the family meeting. It is good to be good, but àwọn èèyàn tí wọ́n prepare ọ̀la wọn sílẹ̀, kí ni wọ́n expect? The Instagram now, we have English sectors, we have Yoruba sector. Tẹ́kùn nígbà tí mo pèsè wa yóò ní pension àbí kí n sọ pé pension, láti mọ̀ pé kò ní pension, why àwọn insurance wà lóríṣiríṣi, ẹ máa dá 10,000 síbẹ̀ every month. You create your pension yourself. Ẹ máa ní àwọn tápà kí ló kọ́ tápà pẹ̀lú pé ẹ̀kọ́ sick ẹ̀yọ̀ kò sick. Kí ló kọ́ tápà pẹ̀lú pé somebody is sick. We help ourselves, gbogbo yín ẹ má deny it, because somebody kàrà èmi mọ àwọn ọ̀gá tí mi kọ́ṣẹ́ lọ́wọ́ wọn, àwọn ọmọ wọn ò tọrọ owó fún wọn náà. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó rí ọ̀rọ̀ tí àǹtí Jayé Kútì sọ yìí bí òótọ́ ọ̀rọ̀. Ó lè jẹ́ òótọ́ ọ̀rọ̀ díẹ̀ ó lè jẹ́ òótọ́ ọ̀rọ̀ lè wà nínú tí Jayé Kútì sọ o, ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tó wà ńbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kò gba ẹnu ẹlòmíì láti sọ. Tó òótọ́ ọ̀rọ̀ bá tiẹ̀ wà ńbẹ̀ kò ń ṣe gbogbo ẹnu lóòótọ́ ọ̀rọ̀ gbà, torí ilẹ̀ Yorùbá la wà. Àwọn tó bá dẹ̀ ń sọ̀rọ̀ sáwọn artist tí wọ́n ń béèrè owó fún yìí kí wọ́n kọ́kọ́ lọ wò wípé ogún ọmọ òótọ́ Ọlọ́run lù pa láàrin ìṣẹ́jú kan. Nínú ayé táwọn náà wà ìta kéré tó yìí àti èèyàn tó lówó gan rí, mo fọlọ́ ṣẹ̀rí tó lówó gan láàrin ọdún mẹ́wàá tí èdè kó sóògùn owó tó ṣiṣẹ́ tó lówó tó sì rówó lò tó sì rí tajé ṣe láàrin space ọdún mẹ́wàá péré gbogbo tó ní ṣe parẹ́ ìsìn tọrọ. Àǹtí Jayé Kútì ti ń sọ̀rọ̀ yìí tó bá pe location tó pe Abidjan sí location èló ni ó fún bàbá Abidjan ní location. Tí Jayé Kútì tó ń sọ̀rọ̀ yìí tó bá pe location àwọn bàbá yìí nínú mi nu wọn tí ò ríṣẹ́ ṣe mọ́ tó bá pe sí location ṣé wọ́n fún 20,000 wọ́n máa fún 30,000 wọ́n máa fún 50,000 ibẹ̀ ni mi ò sì tún lọ bá yín ya fíìmù tẹ́ẹ̀tù jẹ́ lówó ẹlẹ́ẹ̀kàwé ẹ̀kọ́ṣẹ́ àìmọye tó kàwé tí ò rí nǹkan kan fìwé ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n tọrọ owó fún yín ọ̀pọ̀lọpọ̀ wọn ló sì jìyà tí wọ́n jìyà tí wọ́n lọ oko tí wọ́n ṣe tán pave way fún yín nídìí iṣẹ́ fíìmù tẹ́ ń ṣe yìí. Iṣẹ́ fíìmù ni gbogbo ẹnu ni mo fi sọ gbogbo ẹnu ni mo fi sọ gbogbo tí ń jẹ́ ẹnu ni mo lò tí mo fi sọ. Obìnrin tí bá ń ṣe fíìmù ní Nàìjíríà tó jẹ́ pé owó fíìmù nìkan ní fi ń jẹun kó bọ́ta kó wá gbé ara rẹ̀ ṣépè. Tẹ́yìn ṣe fíìmù tẹ́yìn obìnrin tẹ́yìn ṣe fíìmù náà kò ní sáà mọ̀ yín ni. Mélòó mo lè ka tó 20 tí èmi gangan personally tí mo mọ̀ nínú yín tí èdè kó wọ́n sọ fún mi tẹ́mi gangan mọ̀ tí mo mọ̀ nínú yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ní location tẹ́ bá lù wà location. Mo ṣe jókòó yìí mo lè ka nínú yín tá a lè nàka sí ọkùnrin tí ń bá aṣòfin fún lówó. Fíìmù táǹpà lẹ́ ń jẹ ni ẹ wá bọ́ síta ẹ wá ń sọ̀rọ̀ sàkàtàkà bẹ́gbẹ́ yín ò bá lè tọ́jú wọn ẹnìkan tó wá ń tọ́jú wọn tí wá ní bí yín nú bẹ̀ ìkànnì gbogbo yín. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣe náwó tí ò ní túmọ̀ nísìn ẹgbẹ́ Pasuma gbogbo yín ìdí òsì tẹ́ lọ yìí ṣe ń tọ́kì ẹrù di gangan ìdí ìyàtẹ̀ ìgbé ti ayé ẹrù lọ bẹ̀ ẹ máa ná bẹ́ẹ̀lì owó fáwọn olórin. Àwọn tí ò dàgbà tí ò tọrọ owó nu yín àwọn kan wà nù yín tó yẹ kó wọn ẹ jẹ́ wọn ó rí ṣe. Ọ̀tọ̀ ní kákọ́ọ̀sì tẹ́ ní wípé tá a bá fẹ́ ya fíìmù eléyìí ni ẹ pé ẹ má pe eléyìí gbogbo ẹ̀ làwa náà mọ̀. Ọ̀tọ̀ ní pé ní kákọ́ọ̀sì ọ̀tọ̀ ní pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe láàrin ara yín tẹ́ ti pa àwọn pípù yẹn tì ṣé kí wọ́n. president ẹgbẹ́ wa Mr. Latin orí Mr. Latin kọ́ ló ti bẹ̀rẹ̀ nígbà tí president wa ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì ń ṣe lórí ẹgbẹ́ wa wọ́n ti bí wọn láìmọye ìgbà sẹ́yìn ṣùgbọ́n nítorí pé social media yóò ti gbilẹ̀ dáadáa ńgbà yẹn àwọn tó bá bú wọn láàrin ara wọn náà wọ́n á ti bú wọn òkè ń lọ viral wọ́n ṣe the same thing fún Uncle Jídé Kòsọ́kọ́ ó jẹ́ pé nígbà míì tí àwọn èèyàn bá sọ̀rọ̀ èèyàn téèyàn bá gbọ́ àwọn ọmọ èèyàn téèyàn bínú wọn á dé máa sun ẹkún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn ń ṣe ó yé àwọn ọmọ yẹn jáde ẹ̀ kàn máa sọ̀rọ̀ sáá bóyá nǹkan tí Mr. Latin sọ òye yín ẹgbẹ́ tó ń ṣe àkóso àwọn òṣèré ní Nàìjíríà ó pọ̀ gan níye at least bàbá tó 20 àtó 15 àpò níye ẹgbẹ́ kọ̀ọ̀kan ló dẹ̀ ní àwọn members tiẹ̀ bí ṣe téèyàn dẹ̀ fi ń lẹ́gbẹ́ náà ni pé tó bá níṣòro káwọn ẹgbẹ́ ò lè bá ẹ pawọ́pọ̀ láti sọ òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ abó bá fẹ́ ṣe nǹkan rí kí gbogbo wọn pawọ́pọ̀ láti bá ẹ ṣe kí wọn káwọn èèyàn náà rí ẹ pé yes àwùjọ àwọn èèyàn rere ló wà those are the reasons téèyàn fi ń ṣẹgbẹ́ kì í ṣe pé ẹgbẹ́ máa ń kó owó ẹgbẹ́ wọn kò lẹ́nìkan lọ́wọ́ lótìtọ́ ẹgbẹ́ máa ń ran àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́ wọ́n bá ní ìṣòro nínú owó tí àwọn ọmọ ẹgbẹ́ bá dá ṣùgbọ́n nígbà tí mo wà ní ẹgbẹ́ A tí ẹnìkan wà ní ẹgbẹ́ B tàbí kò tiẹ̀ sí nínú ẹgbẹ́ kankan rárá owó tí àwọn arìnrìn ní pati A tí mi wà ẹ lè expect kí n máa lọ fi tọ́jú ọmọ pati B mi ò dẹ̀ kú mi ò fi tèmi kọ́yàn lọ́rùn èmi ò tí ì kọ́lé now as big as I am bẹ́ẹ̀ náà ṣe pé tó ní ìdíṣẹ́ yìí mi ò tí ì kọ́ mi ì dẹ̀ fi tèmi kọ́yàn lọ́rùn nítorí pé ìgbàgbọ́ mi ni pé tọ́lọ́run máa kọ́ pé máa kọ́ kálukú lọ́mọdé tó ń náwó tó ń ṣe ẹ kó tẹ ní lọ́wọ́ ẹ kó fún wọn náà ó sì ọlọ́run bínú sí kẹ́nìkan rẹ̀ nìkan lọ́wọ́ náà ok èmi bí mo ṣe wà pẹ̀lú àti ìkọ́lé mi tí mo sọ yìí èmi sáà owó tí ń bá ní lọ́wọ́ mò ń kó mọ́ lọ fi béèlì àwọn èèyàn jáde ní prison yard mò ń kó mọ́ lọ fi save life àwọn èèyàn ní hospital náà ogun nítorí pé nǹkan yìí ń ṣẹlẹ̀ tá a rí pé owó tà ń ná sórí àwọn aláìsàn ó pọ̀ jù iná ni láti ìgbà tí òkú bí ti ṣe president ẹgbẹ́ ni wọ́n ti fi lọ́lẹ̀ lágbọ́dọ̀ ní insurance policy now àwọn insurance company tí a fẹ́ bá ṣe àṣepọ̀ wọ́n fún wa ní target pé ok o àwọn máa gba 1,500 lọ́wọ́ yín individually 1,500 individually yóò dẹ̀ fẹ́ ti wá ní right ẹni tó san 15,000 gẹ́gẹ́ bí insurance tàbí 20,000 so ẹni tó san 20,000 individually láyà rẹ̀ irú ìtawà àti sàtẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n san 50,000 tó san 100,000 wà lọ́dún lórí insurance pé àmọ́ ilẹ̀ tí ó máa ń lọ́la àmọ́ tó lè ṣẹlẹ̀ séèyàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ la máa pè táì 3,000 náà látó gbélé lórí pé ok káti ẹ̀kọ́kọ́ déyàn 3,000 any other person tó bá máa wá tí ọkùnrin tí Jídé Kòsọ́kọ́ fi parí ọdún mẹ́rin tí Jídé Kòsọ́kọ́ fi parí ọdún mẹ́rin àwọ̀ 1,000 tá a register nínú ọmọ ẹgbẹ́ wa Délé Òdúlé ni mo ṣe hated president wa nínú ẹgbẹ́ kí náà dẹ̀ hate ẹ̀ sí wọ́n hate ẹ̀ nítorí pé ó pọn ní dandan pé gbogbo agbọ́dọ̀ ṣe ìṣọ́ra sí ẹ̀ mo mọ iye èèyàn tí torí mo wà ní executive mo mọ iye àwọn èèyàn tí Délé ràn lọ́wọ́ tó bá sanwó mo mọ iye àwọn èèyàn tí mi bá sanwó àti ìgbà tí ọkùnrin àti ìgbà Jídé àti ìgbà Délé kò sí ìgbà kankan tí mo sanwó èèyàn tó less than 30 àwọn tí mo sanwó yẹn òṣèlú ìtàgé sálà wọn náà ìgbà táwọn máa ń miss kó ti Mr. Latin ò sọ pé òun lè ràn yàn lọ́wọ́ individually mo fi Ọlọ́run Elédùmarè búra mo mọ ìrànlọ́wọ́ tí ní first tenure Mr. Latin wàláì mo fi Ọlọ́run Elédùmarè sẹ́lẹ̀rì Mr. Latin ò sọ fún mi pé òun ná up to 8 million lórí mo fún lágbádá afọ́tàmàdù tó bá compare àwọn láti dá 50,000 àwọn 70 fẹ́ ń gbà mí òun ní ká kó 250 lẹ̀ láti lọ ran àwọn èèyàn lọ́wọ́
lágbára ìgbà míì wà tó tẹ́ bá wá kù sí wa títí tá a bá kọ gírí àwa náà wà force láti fèsì àwọn èèyàn kò dẹ̀ ní dáa tó torí pé àwa lórúkọ ẹ̀wò gbogbo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ láti ìjọ ìná ẹ rò pé kò máa dun àwọn artist lókun wọn bọ̀ wọ́n feel pé báwo ni ó ṣe rí táwọn bá jáde láti sọ̀rọ̀ èmi kàn wò wípé tá a bá jáde láti sọ̀rọ̀ náà ká jẹ́ káwọn èèyàn àwọn ọlọ́pọlọ àwọn tọpọlọ wọn pé àwọn tí wọ́n ní orí rò gidi ká jẹ́ káwọn máa tó ń lọ lábẹ́nú wọn ò ní àwọn náà máa dance to àwọn ọlọ́pọlọ fífi yẹ suggestion yẹ àwọn ọlọ́pọlọ fífi àwọn tí ò sí nǹkan lọ́pọlọ wọn tó jẹ́ pé àwa náà fẹ́ fi trend onítíátà náà fẹ́ fi trend